Fuji re o. Fuji music. Fuji re o. Fuji music. Tó ní pápá nínú, tó sì lóyìn ládùn jájọ́. Sọ pé Fuji re o. Fuji music. Fuji re o. Fuji music. Tó ní pápá nínú, tó sì lóyìn ládùn jájọ́. When we talk of Fuji music, àwa la ní láti ṣe bẹ́bẹ́. when we talk of Fuji music, àwa la ní láti ṣe bẹ́bẹ́. Fuji tó ní percussion, tó ní mélòdì gidi. Fuji tó ní percussion, tó ní mélòdì gidi. kí lè wá nínú Fuji? ẹ ò ní bá a lọ́dọ̀ á. A ní pé kí lè wá nínú Fuji o. ẹ ò ní bá a lọ́dọ̀ á. The man from the rock that stand as the rock, bẹ́yìn yín bá forí sọ wá o. fífọ́ ló máa fọ́. Oníkálukú tẹpá mọ́ṣẹ́ ẹ̀ o. iṣẹ́ Fuji pé wà gan-an. Oníkálukú tẹpá mọ́ṣẹ́ ẹ̀. iṣẹ́ Fuji pé wà gan-an. Onígẹ̀gẹ̀ rí bí gbọ̀rùn lé o. iṣẹ́ Fuji pé wà gan-an. Onígẹ̀gẹ̀ rí bí gbọ̀rùn lé. iṣẹ́ Fuji pé wà gan-an. We appreciate the finder. We appreciate the creator. I mean the creator of Fuji. The turning point of Ajiwere and Ajisari. The turning point of Ajiwere and Ajisari. Dr. Sikiru mi Ayinde o. I am proud of my profession. iṣẹ́ Fuji pé wà gan-an. Iṣẹ́ Fuji pé wá gan o. iṣẹ́ Fuji pé wà gan-an. Iṣẹ́ Fuji pé mi gangan. iṣẹ́ Fuji pé wà gan-an. My music and I. tèmi àtòrin ni. My music and I o. èmi àtòrin ni. Institution méjì ló papọ̀. tó wá dẹ̀yọ̀ kan. Institution méjì ló papọ̀ o. tó wá dẹ̀yọ̀ kan. I was asked, why do you love music so much? Then I replied, because it is the only thing that stays. when everything and everyone is gone. Someone asked me, why do you love music so much? Then I replied, because it is the only thing that stays. when everything and everyone is gone. Bẹ́ẹ̀ ṣe ń gbórin mi láti fi kọ́gbọ́n. Eléyìí ló máa kọ́ nípa bẹ́ẹ̀ ṣe lè báṣẹ́ tí ò ṣe. ọ̀dọ̀ọ̀dọ̀ ọ̀rọ̀ ni. Àní bẹ́ẹ̀ ṣe ń gbórin wa ò tẹ̀ tún fi kọ́gbọ́n. Ló máa kọ́ nípa bẹ́ẹ̀ ṣe lè báṣẹ́ tí ò ṣe. ọ̀dọ̀ọ̀dọ̀ ọ̀rọ̀ ni. Ẹ mọ̀ pé iṣẹ́ tó rí ṣe lára kì í ṣe kékeré. orin ló ń jẹ́ mi dára fún ọ̀sán ara. ikọ̀ wa ìbàjẹ́ láti dárayá fi ṣe fàájì ara. Mo ní iṣẹ́ tó rí ṣe lára kì í ṣe kékeré o. orin ló ń jẹ́ mi dára fún ọ̀sán ara. ikọ̀ wa ìbàjẹ́ láti dárayá fi ṣe fàájì ara. Tẹ bá bá mi lọ rí stéèjì tí mo gbé ń kọrin tí mo bá ti di microphone o. akọrin orin àkọ́bí gbọ̀ngàn tó bá ti kúrò níbẹ̀ ọ̀tọ̀ ló máa dẹ́kunlẹ̀.
ọmọ mi tí wọ́n dá mi mọ̀ wọn kì í fi mí ṣeré irú kì í ra ẹ lọ́bẹ̀ mi ò lè ròyìn ara mi àwọn ènìyàn ni wọ́n ròyìn ẹni tí ṣọ́ọ̀bù jẹ́ o wọ́n lóríṣà tó ń gbénú ilé ìbára ẹlẹ́rù dààmúdàbò fábínú ẹni lọ́wọ́ mi kó dá mi mọ̀ kó tó lè máa bá mi ṣe torí bẹ́ni tí ó já kò lè bá ṣe mi ò ṣe. ọ̀rẹ́ mi torí bẹ́ni tí ó já o kò lè bá ṣe mi ò ṣe. dẹ̀ndẹ̀ dídìrín dínkùdí kò lè bá ṣe mi ò ṣe. dẹ̀ndẹ̀ dídìrín dínkùdí kò lè bá ṣe mi ò ṣe. dẹ̀ndẹ̀ dídìrín dẹ̀ndẹ̀ kàlú. kò lè bá ṣe mi ò ṣe. torí o tó bá bá mi ṣe tó bá ti tán kò lè tán láéláé. tó bá bá mi ṣe tó bá ti tán o. kò lè já láéláé. Dékúnlé ni mo ti sọ kán má fẹ̀wọ̀n mi ṣeré. Kúnlé mo wí fún wọn kán má fẹ̀wọ̀n mi ṣeré o. Fẹ̀wọ̀n mi ò dá lára ẹ̀wọ̀n orí mi. a ti sọ fún wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. a ti jẹ́ kó yé wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. pẹ́wọ̀n ẹ ò dá lára ẹ̀wọ̀n orin ni. Àní mo wí fún wọn kán má fẹ̀wọ̀n mi ṣeré o. Mo sọ fún wọn kán má fẹ̀wọ̀n mi ṣeré. Ẹ̀wọ̀n mi ò dá lára o. Ẹ̀wọ̀n orí ni. a ti sọ fún wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. a ti jẹ́ kó yé wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. pẹ́wọ̀n ẹ ò dá lára ẹ̀wọ̀n orin ni. Lukumọ̀nà Ògolúwa owó bàbá ń bí ọkọ̀ Haúsá ọkọ̀ Fọláṣadé o mo ti sọ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Àdìsá ṣẹ́ṣẹ́ṣẹ́ o police officer ìmẹ̀kọ àgbèrè kò tí o mo ti wí fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. tí kéde àrẹ́tọ̀ títí láyọ̀ káyọ̀dé ọkọ̀ àǹtí kẹ́mi mo ti sọ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Ṣùpọ̀ Abraham ọmọ Ìfáyọ̀mí fàyà dàrẹ́tọ̀ o mo kìlọ̀ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. ọmọ oníṣòre ọmọ onífẹ̀ẹ́ ọ̀ọ́ni àbókí àmẹ́dá bàbá tọ̀ ìbú mi o mo sọ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Chike Abiodun èèyàn mi ní police officer o mo sọ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Alhaji Abiola Rafiu police officer o mo wí fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Ṣẹ́gun yọ̀pì ọkọ̀ èlé yọ̀pì o kò yà kìlọ̀ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Ṣẹ̀gẹ́ olókun òun lẹ̀ ń rí fín ojú bẹ́ẹ̀ lọ ojúlẹ̀ ti rí ẹ ò bọ́mọdékùn o ẹlẹ́ṣọ́ra yín ẹ má fẹ́ wọn lókun ṣeré. Ọ̀túnba Ṣẹ́gun ọmọ tó kì í ìjìnlẹ̀ aláwo ọ̀tá ló fi ẹjọ́ yẹ o Ọ̀túnba ló jẹ Ṣẹ́gun mo ti sọ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. gbẹ̀ǹkà má gbọ́ pẹ́ ọba dá sars ẹ wí fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Olúwàfẹ́mi Ọlájídé mo sọ fún wọn ìjayà sars kán má fẹ́ wọn ẹ ṣeré. Abíọ́dún èèyàn mi lálàmú tu ọkọ̀ wa ti kẹ́mi mo kìlọ̀ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. ẹ bá mi sọ fún wọn kán má fẹ́ wọn mi ṣeré torí pé wọn mi ò dá kò dá lára ẹ̀wọ̀n orí ni o. a ti sọ fún wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. a ti jẹ́ kó yé wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. pẹ́wọ̀n ẹ ò dá lára ẹ̀wọ̀n orin ni. ó yá òun admin mi mo ti sọ fún wọn kán má fẹ́ wọn ẹ ṣeré. Bàbá Bólú tápà tẹ́sẹ̀ tí tán ti ṣe fíìmù ni kán má fẹ́ wọn ẹ ṣeré. Táyé Gàdáfì ẹ̀wọ̀n ẹ ò dá lára kán má fẹ́ wọn ẹ ṣeré. Mo sọ fún wọn kán lọ ṣọ́ra wọn ẹ̀wọ̀n orin èèyàn kì í bọ̀m̀bẹ̀ láyé orin tá a bá kọ èlé parẹ́ láéláé. Mo sọ fún wọn kán má fẹ́ wọn wá ṣeré. a ti sọ fún wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. a ti jẹ́ kó yé wọn kọ́ máa fẹ́ wọn ẹ ṣeré. pẹ́wọ̀n ẹ ò dá lára ẹ̀wọ̀n orin ni. Gbogbo àwọn tó fẹ́ lé wa fẹ́ sọ fún wọn wá sáré gan-an eré lẹ́sẹ̀ wọn eré. ẹ ò gbọ́ o
Alhaji Fatai Adésínà aláṣẹ Adésínà Motors ọkọ̀ Sáfìyàtù bàbá Wàlíà bàbá Rúkàyàtù bàbá Dámilọ́lá bàbá Khalid ní ọ̀tẹ̀wé jẹ̀lẹ́gbẹ̀dá epo múrítà lábí ọkọ̀ Ràṣídà kókó nínú tírítáyà epo alẹ́bẹ̀kọ̀ owó ṣọ̀tà kò ní pé kó jẹun ẹni bẹ̀kọ̀ owó ṣọ̀tà kò ní lọ lóyìnbó epo ló máa kù débẹ̀ ẹni bẹ̀kọ̀ owó ṣọ̀tà kò ní ló mọ́tò epo ló máa rọ̀ sí kọ́kọ́ tó lè rìn. Musa àbúrò mi odò yan ọkọ̀ alájà mọ́ríyá ẹkùn ọkọ̀ rí síká fún mi láyọ̀ ẹ̀ ń kọ́ bàbá àṣìṣì mi ń kọ́ àti Zainabu àwọn tó fẹ́ lé wà bá ẹ sọ fún wọn wá sáré gan. èrè lẹ́sẹ̀ wọn èrè. Aṣọ́ládà rẹ̀ ti tọ̀ Dáúdà ni mo sọ ẹbí tí rí táyà Gbẹ̀ngà mi lápèsì òyìnbó ẹlẹ́ran ojúbánirẹ̀ tí ń jẹ́ Sáyídì ẹ̀jẹ̀ mi ní. Mọ̀rúfúdínì mi ọmọ ọ̀dọ̀ àgbà Sunday Ògúnṣọlá alias Tántálá Kọ́láwọlé Adélèjù Katsina tí ó ṣáwájú kú ìdílé ọjọ́ ìyàwó ẹ̀ tó kú ẹni bá sọ pé kò dùn ẹ̀ kó pàtì ẹ̀ kó fi di Àyìnlá Ẹ̀gbá Délání ọba pédépédé bẹ́bẹ́bẹ́ Musiliu Mákindé Fáṣọlé ẹ̀gbọ́n mi Gòkè Babalọ́lá Ìmàlíà ń bọ̀ ìyó Olúwàgbéǹga àwọn tó fẹ́ lé wa bá ẹ sọ fún wọn wá sáré gan. èrè lẹ́sẹ̀ wọn èrè. Mújáhídù Láwálì òsì balẹ̀ ní mòwe o ó fẹ́ràn ṣàmánù àkómọ́ra ní mòwe o bàbá Àṣìṣàtù bàbá Sènàbù ọmọ bọ́hùn nọ́mbà 1 ajíga ní ìhùnì ọmọ bọ́hùn náà ni Nurudeen bọ́hùn ní mọ́tà bọ́hùn ẹrù bọ́hùn ẹ má gbàgbé Àkórèdé o Àdìsá babaláwo ìmùlẹ̀ Fáṣọlá olúwo àgbà mójọ́sẹ̀ mọ́lẹ̀ àní púpọ̀ àwọn tó fẹ́ lé wa bá sọ fún wọn wá sáré gan. èrè lẹ́sẹ̀ wọn èrè. àwọn tó fẹ́ lé mi bá nídìí iṣẹ́ fújì ọjọ́ págùn bọ̀ ọjọ́ ti pẹ́ ẹ wí fún wọn wá sáré gan o. èrè lẹ́sẹ̀ wọn èrè. mo kí bàbá àgbọn ìyó èrò tó ń rè é ẹ̀jì ẹ kí bàbá àgbọn yín fún mi ẹ má gbàgbé Ambrose ọmọ Ṣómìdé níbi sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ wo gbàtẹ́ tí ń bá bọ̀ àwọn kan ń lè rí wọn ní wọn fẹ́ lé yín bá wí fún wọn wá sáré gan. èrè lẹ́sẹ̀ wọn èrè. Ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀. ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀. ẹlẹ́dàá mi mo mọ̀ wípé mo nílò owó ire gbogbo máa wá mi bọ̀. ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀. ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀. ẹlẹ́dàá mi mọ̀ wípé mo nílò owó ire gbogbo máa wá mi bọ̀. ó ń pẹ́ ajé o ògúngún nìsọ̀ ajé olókùn sẹ̀mí adé ajé olókùn ògúngún nìsọ̀ onísọ̀ ọ̀pọ̀ ìjì àṣewé dàgbà àṣàgbà àdègbè ẹni ìtẹrùsàn mọ́ fi gbogbo ojoojúmọ́ wá kiri ajé o ìwọ ni lábàámọ́ tí ń borí ayé ajé máa wá mi bọ̀ ní tèmi tọmọtọmọ ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀. ajé máa wá mi bọ̀ o ajé
sọ máa wá mi bọ̀ wálé o ajé ìwọ làjí kí ìwọ làjí pé ìwọ lẹni àmúṣogun ìwọ lẹni àmúṣoge ajé ìwọ làmúra rán ìwọ làmúra ṣọba tí ń tọ̀nà yànràn yànràn ajé àgbàrìṣà jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn mo jàre ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀ ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀ ẹlẹ́dàá mi mọ̀ wípé mo nílò owó ire gbogbo máa wá mi bọ̀. ajé o ìwọ lára ọmọ gẹ̀ẹ́gẹ́ ìwọ lára ọmọ gẹ̀ẹ́gẹ́ ojí kùtùkùtù mo kùn ọ́ ládání ọlọ́mọ ṣíjú pẹ́ wọlé ayé lórúkọ ajé ẹni ọba ṣíjú rere wò ní lówó ẹni ọba ṣíjú rere wò ní lọ́lá ẹni ọba ṣíjú rere wò ní ìjọba ẹni ọba ṣíjú rere wò lọ́mọ aráyé máa ń péjọ wò láwùjọ ajé o ṣíjú rere wò mí jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn ajé o ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀ ajé máa wá mi bọ̀ o kúnlé ajé máa wá mi bọ̀ ẹlẹ́dàá mi mọ̀ wípé mo nílò owó ire gbogbo máa wá mi bọ̀. máa wá mi bọ̀ wá o ajé ajé o òkùnkùn ní sọ ajé 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 òkùnkùn ní sọ ajé ajé máa wá mi bọ̀ wálé ọmọ gẹ̀gẹ̀ arọmọ gẹ̀gẹ̀ òjì ní kùtùkùtù mo kùn wọn ládání ọlọmọ ṣíjú pẹ́ wọlé ayé lórúkọ tàǹpàjẹ́ ẹni ọba ṣíjú rere wò ní lówó ẹni ọba ṣíjú rere wò ní lọ́lá ẹni ọba ṣíjú rere wò ní gbayì láwùjọ ẹni ọba ṣíjú rere wò lọ́mọ aráyé máa ń péjọ wò láwùjọ ajé ṣíjú ọláwọ̀ mi o ajé ṣíjú owó wò mí kúndé ajé máa wá mi bọ̀ o ajé máa wá mi bọ̀ ajé máa wá mi bọ̀ kíákíá o ajé máa wá mi bọ̀ ẹlẹ́dàá mi mọ̀ wípé mo nílò owó kíákíá ire gbogbo ire máa gbogbo wá mi bọ̀. máa wá mi bọ̀ wá o. ọlọ́mọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìbàdí ẹ̀ jòlòjòlò adékúnlé mọdé àsọ̀rọ̀ gbáyì orin gbogbo lọ́kọ̀ọ́láyà ò ẹ̀gbọ́n wá sí mi ká tó lé ara wa ká má gbèsù láàyè o ilé lọ́kọ̀ọ́láyà ò ilé àbámọ̀ ni àtẹ̀kùn àtẹ̀rín lobìnrin fi ń lè gbélé ọkọ obìnrin aróhùn dídùn àṣírí kíkan ó dájú ìyá wa bó bá ṣe ń gbóná kó má rèébù tútù sí ni àtijọ́ kó nílé ọkàn àlàó ikọ̀ ogun ni bí ọmọ rí igba òṣèré ìdíjókòó ni bẹ́ẹ̀ ni ó rọrùn láti níbùjókòó ayọ̀ ṣógbọ́ obìnrin sọ̀wánù ó lóun ò níbùjó ayọ̀ nílé ọkọ báwo ló ṣe fẹ́ ní ìgbà tó níwà tó jẹ́ pé àràgbé láyé o àràgbé nílé ọkọ àràgbé láyé àràgbé nílé ọkọ ìwà lóbìnrin fi níbùjókòó ayọ̀. àràgbé láyé o àràgbé nílé ọkọ àràgbé láyé o àràgbé nílé ọkọ ìwà lóbìnrin fi níbùjókòó ayọ̀. tó jẹ́ pé àràgbé láyé o àràgbé nílé ọkọ àràgbé láyé o àràgbé nílé ọkọ ìwà lóbìnrin fi níbùjókòó ayọ̀ o. àràgbé láyé o àràgbé nílé ọkọ àràgbé láyé o àràgbé nílé ọkọ ìwà lóbìnrin fi níbùjókòó ayọ̀. ọmọdékúnlé mọdé o àsọ̀rọ̀ báyìí orin gbogbo lẹ́kọ̀ọ́ láyà ẹ̀gbọ́n wá sí mi ẹ jẹ́ ká tó lé ara wa ká má gbèsù láàyè o ilé lọ́kọ̀ láyà ilé àbámọ̀ ni àtẹ̀kùn àtẹ̀rín lobìnrin fi ń lè délé torí aróhùn tó dùn wá sì tún rí kíkan ìyẹn dá mi lójú bó bá ṣe ń gbóná máa bu tútù sí i àtijọ́ kò nílé ọkọ aláwọ̀ ikọ̀ ṣe mọ̀ pé ogun ni ọmọ rí gbà bí o ṣe rí ìdíjókòó bẹ́ẹ̀ náà ni kò rọrùn rárá kúnlé láti ní ibùjókòó ayọ̀
torí pé obìnrin sọ̀wànù ó lọ́kọ ò fẹ́ràn òun obìnrin sọ̀wànù ó lóun ò ní bùjòkó ayọ̀ ó ṣe máa ní bùjòkó ayọ̀ ìgbà tó ní ìwà o. àràgbé láyé o àràgbé nílé ọkọ. àràgbé láyé o àràgbé nílé ọkọ. ìwà lóbìnrin fi ní bùjòkó ayọ̀. ìyàwó ṣàfarawé tàgá ìjókòó ilé ọkọ. ìyàwó ṣàfarawé tàgá ìjókòó ilé ọkọ. ó finú wẹnu wọ́n sì ní dìde kúnlé láì mọ̀ pé bíṣu ẹni bàtà ó dá ká fọwọ́ bò jẹ. bí ilé ń dùn bí ó bá dùn jẹ́ kó di sónú ẹ̀kú. ìyàwó rọra fọ̀rọ̀ lọ àwùmẹ́ nífẹ̀ẹ́ nìdẹ́nu. àbúrò tó gbọ́kọ́ ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́ kó yé mi wípé ọ̀rẹ́ ta ní ìyẹn ò tẹ́jọ́ ẹni abínibí ó máa ń dání torí yẹn ò jẹ́ tuntun. àràgbé láyé o àràgbé nílé ọkọ. àràgbé láyé o àràgbé nílé ọkọ. ìwà lóbìnrin fi ní bùjòkó ayọ̀. bílẹ̀lú bá òbí tòjò ṣe èjì àtúláṣírí. bílẹ̀lú bá òbí tòjò ṣe èjì àtúláṣírí. ìyàwó tí òbí ti ya ọkọ ṣe kò lè rí bí jòkó sí. ṣé bóríṣà kúnlẹ̀ bọ̀ níyà ọkọ fúnyàwó lé. alágídí obìnrin kò lè rí ilé ọkọ gbé. aláìgbọràn obìnrin kò lè ní bùjòkó ayọ̀. alára gbígbóná ara mi àlera ẹ̀ ní ilé ọkọ. alára gbígbóná ara mi àlera ẹ̀ ní ilé ọkọ. tórága jòkó nílé ọkọ kìkì ẹ̀gún ni. obìnrin tó bá jókòó síbẹ̀ kò tún gbọ́dọ̀ dìde mọ́. àràgbé láyé o àràgbé nílé ọkọ. àràgbé láyé o àràgbé nílé ọkọ. ìwà lóbìnrin fi ní bùjòkó ayọ̀. ìfarabalẹ̀ pẹ̀lú sùúrù lọ̀rọ̀ lé ọkọ jẹ́. ìfarabalẹ̀ pẹ̀lú sùúrù lọ̀rọ̀ lé ọkọ jẹ́. obìnrin lélẹ́ṣù lẹ́yìn obìnrin àfi ká fọgbọ́n sí i. mo ní kóbìnrin lélẹ́ṣù eléṣù lẹ́yìn obìnrin àdẹ̀fi ká fọgbọ́n sí i. obìnrin kì í fẹ́ kóbìnrin ẹgbẹ́ rílé ọkọ jókòó sí. ọlọ́gbọ́n ìyàwó ló lè jó sílùú ọ̀tẹ̀ o nílé olórogún. mo ní tó máa jẹ́lé olórogún ọlọ́gbọ́n ìyàwó ló lè jó sílùú ọ̀tẹ̀ nílé olórogún. ṣé bí àkúnlẹ̀yàn òun làdáyébá tíyàwó báyọ̀ rí abánipọ̀pọ̀ fẹ́ àfi kó gbàkámú. ìwà pẹ̀lẹ́ lóògùn ẹ̀yọ́nú ìyẹn lójú ọkọ ìwà lọ́ba òwúrẹ́ o. àràgbé láyé o àràgbé nílé ọkọ. àràgbé láyé àràgbé nílé ọkọ tọ́jú ìwà ẹ̀ o ìyàwó má jẹ́ kọ́kọ́ ẹ̀ kò sọ́kọ̀ lóde mọ́. àràgbé láyé àràgbé nílé ọkọ. àràgbé láyé o àràgbé nílé ọkọ. ìwà lóbìnrin tí ní ibùjókòó ayọ̀ o. àràgbé láyé o àràgbé nílé ọkọ. àràgbé nílé ọkọ. ọkọ wọn ní gbòòrò ìwà lóbìnrin tí ní ibùjókòó ayọ̀ o. ìkúpa alájà mi ò wá fúnṣá àdùkẹ́mi Thomas lọ lóṣòdì. ẹ̀já ńlá wọ̀ bú àmọ́ ti dákẹ́ jẹ́ àwòrán ní bí àdùkẹ́ mọ́ rárá. ayaba ṣe ń bá ìwò ní ìṣọ́ládé ilẹ̀ o Thomas ní ọ̀run ẹ̀rẹ́ ọmọ ẹlẹ́mọ ní máfolúkù Òṣòdì sọ́lọ̀ ìyé bọ́ba jókòó ìgàndò land ìyá àdínní yàyà àbátan central mosque lọ́gbà ọ̀tún ìyá àdínní Òṣòdì central mosque ẹ̀gbọ́n bá olówóró ẹ̀gbọ́n bá Fàtáì ní ìràwọ̀ onímùsìn àjínà màmá ọba Kábírù agbábíàká ọ̀sọ́lọ̀ yèyé emir kaima airoya majesty mausu shehu umaru ẹ̀gbọ́n alájì Mukaila Rifai ẹ̀gbọ́n alájà Silivatu Bakare ẹ̀gbọ́n alájà Pópóọlá ìyá Dr. Péjú ọ̀rẹ́ alájà Ọ̀yọ́lọ́láwà o ọ̀rẹ́ alájà Oníkòyí ẹ̀ṣọ́ Àdùkẹ́mi Thomas ọ̀run ẹ̀rẹ́ ìyá Olúfúnpẹ́ aya Fáládé Matthew Àdùkẹ́ ọ̀run ẹ̀rẹ́ ìyá Adémọ́lá Adé ti pọ̀ o Adéṣọlá
California ló ń gbé ọmọ Thomas náà ní. Ìyá Akíbu ó wà lé jìmìjìmọ̀ ọkọ Kàrímọ́ California ló ń gbé ní USA ló ń gbé. Ìyá Sálímọ́ aya Emia o Káìmọ̀ Kwara o. Ìyá Adédàpọ̀ Thomas. Ìyá Adédayọ̀ o Àdùkẹ́ni Thomas. Ìyá Adéọlá bàbá Mọ̀rúfá. Ìyá Àbíbá màmá Dámilọ́lá. Ìyá Ṣákírátù Bọ́ládàlẹ̀ alias Kóòlù. Ìyá Lúkúmọ́nù ọkọ̀ Mojísọ́lá. Ìyá Àfíìsì Rúfáyì. Ọ̀rọ̀ mi dórí Adédayọ̀ Thomas. Ogún mẹ́ni tó ń sìn wo mẹ́ni tó ń ṣe tòun. Ìyá bímọ mẹ́rìndínlógún. Wọ́n ní wọ́n fẹ́ ṣe sára fòkú ọ̀run ìwọ ń fapá jánu. Wọ́n ní kó dáwó ló dáa. Ìgbà táwọn afárá fẹ́ ṣàdúrà. Wọ́n ní kó kù ránṣẹ́ rere rán sílé. Òkú mẹ́ni tó ránṣẹ́ sí o. Òkú mẹ́ni tó ránṣẹ́ sí. Òkú mẹ́ni tó ránṣẹ́ sí o. Òkú mẹ́ni tó ránṣẹ́ sí. Òkú tó ti kú ó bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. Àdùkẹ́ tó mọ̀ sí o. Òkú tó ti kú. Òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. Adédayọ̀ Thomas mi o. Bàbá Bákí Adéníyù Àdùkẹ́ni Thomas. Director General National Film and Video Censor Board ní gbogbo Naija pátá. Olórí ẹbí ọkọ̀ Ráfíà Balógun kọ́. CEO Amrap Nigeria Limited ní Ráfíà bèbí. Ọkọ̀ Ráfíà tó Adédayọ̀ Thomas. Ìyá Bùtùbákí Àdùkẹ́ni Thomas. Ìyá Mutiatu ìyá Yusufu ìyá Tọ́pẹ́ ìyá Dayọ̀ ìyá Lọ́ládé ìyá Nọ́sírà bèbí. Inú Èkó ní wọ́n wà tán gbé ń taṣọ. Ìyàwó ẹ̀gbọ́n mi Dayọ̀ òṣè. Òkú tó ti kú ó bójú ẹ̀yìn ṣàdúrà fún ọmọ ẹ̀ o. Àdùkẹ́ tó mọ̀ sí o. Òkú tó ti kú. Òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. Ìyá bá kíkó má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Sálímọ́ kó má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Fúnkẹ́ kó má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Adédàpọ̀ má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Adéọlá kó má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Àbíbá kó má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Ṣákírá kó má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Lúkúmọ́nù má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Ìyá Àfíìsì má jọkun o. Kó máa rántí aládùúfẹ́. Kárọ́ ti Dayọ̀ Adúkẹ́ni Thomas o. Òkú ọlọ́mọ kì máa ń sùn o. Kárọ́ ti Dayọ̀ Adúkẹ́ni Thomas o. Òkú ọlọ́mọ kì máa ń sùn o. Òkú tó ti kú. Òkú tó ti kú bójú ẹ̀ ṣàdúrà fọ́mọ ẹ̀. Ó yẹ sísì ìwòyí oníṣpèrèrè. Ẹ rọra ṣàkóso sọkùnrin níta. Ẹ̀yin slay sister oníṣpèrèrè. Ẹ rọra ṣàkóso sọkùnrin níta. Ọkùnrin tó ní six pack lẹ̀ ń wá ká. Ẹ rọra ṣàkóso sọkùnrin níta. Ọkùnrin tó ní tẹ́dí lẹ̀ ń wá o. Ẹ rọra ṣàkóso sọkùnrin níta. Ọkùnrin tó ká tó sì bọ́lẹ̀ lẹ́yìn kọ́ lẹ́ka sí o. Ẹ rọra ṣàkóso sọkùnrin níta. Orí táwọn ó ga jù orílẹ̀ yòókùrú jù àbí kílẹ̀ ń dáká o. Ẹ rọra ṣàkóso sọkùnrin níta. níta. Tó bá rí left sọ di Mr. Right.
sọ́kùnrin níta. tó bá rí lẹ́ẹ̀tì kó sọ di Mr. Right ẹ̀. ẹ rọra ṣakọ kó sọ́kùnrin níta. kò sí Mr. Perfect mọ́ manage lẹ máa rí. ẹ rọra ṣakọ kó sọ́kùnrin níta. má jẹ́ kán ṣa ẹni ṣàkúṣà. wọ́n má lọ di ṣàkúṣàkú. má jẹ́ kán ṣa ẹni ṣàkúṣà. wọ́n má lọ di ṣàkúṣàkú. má jẹ́ kán lò ẹni lókùlò. wọ́n má lọ di ṣàkúṣàkú. má jẹ́ kán lò ẹni lókùlò. wọ́n má lọ di ṣàkúṣàkú. kò dáná ó pẹ̀rù. ìfà ló ń jẹ o oníjẹkújẹ ni. orí fa obìnrin ó yá agbẹ́nu sí. ìfà ló ń jẹ o oníjẹkújẹ ni. wọ́n fowó rán níṣẹ́ o kò fi jíṣẹ́ o. ìfà ló ń jẹ o oníjẹkújẹ ni. àbí kẹsẹ̀ tù mí kẹ́ tó bọ̀ ká sọ̀rọ̀. ìfà ló ń jẹ o oníjẹkújẹ ni. olómele kò lùṣẹ̀ bẹ̀rẹ̀ ó ń gbowó. ìfà ló ń jẹ o oníjẹkújẹ ni. ọjọ́ ńlá lọ́jọ́ yẹn ní Kẹjà o. tí mo bá yìn dé Adésínà lọ́sọ̀ òkú àná. òkú àná ẹ̀ ó dùn ju onígbọ̀ngbọ̀n nù. màmá tóbi Fọláṣadé ọlọ́run wá ayakọ̀ ikú o. kọ́ ikú o ọmọ Kẹ́hìndé adé ògùn o. ìyẹlẹ́wà níbàdàn fi gbogbo jọ sí. ọmọ wọn lágọ̀ọ́ ṣàṣà o. ìkòyí ẹ̀ṣọ́ o ìkòyí máa tẹ̀ tí orí kúsá. ó ní kòyí máa ti pèlè mọ́ lójú ogun. ìyá ìlé Adésínà ọ̀run ẹ̀rẹ́. gbogbo ọmọ olóríire ní bàtẹ̀ fi ẹ bá mi dárò màmá mi o. ọjọ́ tó lọ́jọ́ yẹn o ọlọ́ṣọ́kú àná o. bàbá Fọláṣadé ọlọ́run àkọ́ ikú Johnson Adéyanjú Adéníjì ọmọ wọn ló gbọ́mọ̀ṣọ́ ilé òṣèlú dúpẹ́. ọmọ ògbé bàbá bùkà gbádágbádá ìlú Ṣọ̀ún Ògúnlọ́lá o. ìlú ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ òkú àná kò nira. aṣòro síbi òkú àná òwe yẹn ti padà o. aṣòro síbi òkú àná ìyẹn fáànà tí ó bá lówó lọ́wọ́. bánà bá lówó tó bá ti lẹ́gbẹ́ òkú àná ò nira. tó bá ti ń bá gbajúmọ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o òkú àná ò nira. aṣòro síbi òkú àná o ọ̀rọ̀ yẹn o òwe yẹn ti yí padà o. aṣòro síbi òkú àná ìyẹn fáànà tí ó bá lò lọ́wọ́. 27 of January o event center ní Ìkẹjà. ká dúpẹ́ lọ́wọ́ ọ̀pẹ́sọ̀ tó náwó náírà aṣíwájú gbogbo òkíá. kẹ́míkà wọn bá wà bẹ́ o ṣọlá bọ́ọ̀lì gbogbo wọn lọ́nà o. mi ò gbàgbé àbúrò mi ò jẹ́ lílì mi o. ọlá mi ti débẹ̀ ò ṣe ànàgó àbúrò mi gidi gan. Fọláṣadé yòókù lédè fada ẹ̀. Afọláṣadé yòókù lédè fada ẹ̀ o. ọmọ Johnson ọmọ Adéyanjú. àtọ́ríṣe gbogbo yẹn ṣe ẹ̀ṣẹ̀ ọjọ́. appreciation mi rèé o gbogbo Lady Christian League. Band of Faith gbogbo Agége club pátápátá àti Royal Fanga o. múlẹ̀ òbí mo bá lówó lọ́wọ́ máa jáyé bí ọlọ́ba máa jáyé. lẹ́gbẹ̀ẹ́ sí bí mo bá lówó lọ́wọ́ máa jáyé bí ọlọ́ba máa jáyé. bí mo lówó lọ́wọ́ máa jáyé bí ọlọ́ba máa jáyé. ayé dùn ún jẹ́ jìyà lọ o. ohun ẹyẹ bàjẹ́ o ẹyẹ máa
bàdé mọ̀ṣọ́ tó dà sọ́run mi máa ṣoge tó dà láwọ́ wàláyì máa ṣe fàkìyà bí bá lówó lọ́wọ́ o. àjàyè bí àlọ́bà àjàyè. ọ̀bọ̀ lọ́run bá mi ṣàlékún owó fàlájì ọmọ wẹ̀sì o bàbá bèjì o property consultants ọ̀rà estates aláwo ní mọ́jọ́dá mi àjà ó rálé ó tọ́lé àwo peter oríyọmí mi ò baálé ìlú ọ̀rà kíndọ̀ aláṣẹ tẹnitẹni òtẹ́ tara wọn ni bámi kí iṣẹ́ ṣàǹgó aláṣẹ royal crown hotel èèyàn ti gorí adé ṣìnà mi ò ẹ máa sọ pé ṣàṣàǹgó ṣàṣàǹgó. ọmọ wọn ní kó dùn orí mú ṣàṣàǹgó. ṣàṣàǹgó tó bá lówó lọ́wọ́ o. àjàyè bí ọlọ́ba àjàyè. ẹ jẹ́ ká lọ síbàdàn o lọ́dọ̀ alájí Múnírù èjì o ájíta orí ìyá yín lára alájí Wàsíù ọmọ tẹ́rí bàdé o jẹ́lílì alẹ́ ẹ̀ṣì bàbá ń jẹba gbogbo wọn ní Ìbàdàn náà ń gbé ẹkú ìrọ̀jú o táwọn fi kò lè rìn dé fẹ́lẹ́ tó relé o àwùrí fẹ́lẹ́ mọ́ Ìbàdàn lórí ìkòdò àwùrí fẹ́lẹ́ mọ́ bí mo bá lówó lọ́wọ́ o máa jáyé bí ọlọ́ba àjàyè. lúkú ọmọ ọlọ́pẹ́ bẹ́ẹ̀ bá ti dé tó kù àwọn ti lè múdù nìyẹn ṣàràpà sáró òyìnbá láṣọ ní tó kù táìlọ́lù àjọṣe ẹ̀fọ́ ṣàyídì kúrú náà tó ń bẹ̀ ní Canada o sọ́dígì kékeré ọmọ bàbá dẹ́dá Canada náà ń gbé bàbá mi ìfúnmu ní Canada ọmọ ni Kàbírà Akíndélé ilẹ̀ ọmọba ojú mẹ́wàá o kò tó ojú ẹni àwọn ọmọ ṣẹ́ẹ̀kì nìyẹn babájídé babayọ sẹ́lúlà rẹ̀ pọ̀ ẹ̀gbọ́n mi Sunday lọ́ládé bá ṣèkùn mi lọ́gbádá àwọn eléyìí ń gbádùn wọn lówó wọn ò lówó wọn ń jáyé wọn màmá ni àwọn dòmẹ́ ọlọ́run tọ́lá pẹ̀lú sílẹ̀ mọ́nà ìbò ìpọ̀tẹ̀ àwọn àbúrò mi. bóyá ẹ ṣínà àdúgbò kò lẹ̀ torí pé bàbá oko ti dé o. bàbá wa. ẹ ò dẹ̀ ṣínà àdúgbò kò lẹ̀ o torí bàbá oko ti dé. bàbá wa. bí mo bá ṣe ń mú sílẹ̀ ẹ máa làlùjọ mi sí ẹ mẹ́jú rántà sílẹ̀ fún mi. torí mo ti já ti pẹ́. mi ò bá lùjọ tí ò ní mí nì. bẹ́ẹ̀ làlùjọ gidi. mi ò bá lùjọ tí ò ní mí nì. bẹ́ẹ̀ làlùjọ gidi. ó yá ọmọ Gbádébọ̀ Mútàlùbí àbúrò mi o ọkọ̀ Mọ́nsúrà tí ó bàbá Wàsíù mi bàbá mi náà o bàbá Mọ́ríyàmù mi aláṣẹ mkadoso kúlò tẹ́lẹ̀ ìjókòó ló wà Àlàó Adé ikú òjijì kò fò ẹ̀dá ìwọ àbúrò mi àrùn òjijì kò fò ẹ̀dá o Mútàlùbí mi lórí aya lórí ọmọ Gbádébọ̀ o kórédé ẹ̀mí pín onídẹ́bà ẹ̀ ọ̀nàrẹ́bù Síkírù Adésínà ẹ̀sìn kẹwàá. àní orédé ẹ̀mí pín onídẹ́bà ẹ̀ ọ̀nàrẹ́bù Síkírù Adésínà ẹ̀sìn kẹwàá. sìmẹ́ǹdìlà o transporter ṣàlọ́rẹ́ mi ẹ̀sìn kẹwàá. Sẹ́ríkì torí Ọ̀túnba Bádìní jágò náà torí. ọ̀kan lọmọ lẹ́rù kú o ọmọ Adésínà ọkọ̀ tá ò fi ká. ọkọ̀ débì ń pè mí débì ń pè ààrẹ náà ọkọ̀ mọ́ lára. Babaláìdé mi Mújídàtù o bàbá Bàsítì Olúwa tóbi lọ́ba o bàbá Sọ́tà Ọpẹ́yẹmí ọ̀rẹ́ mi ẹ̀sìn kẹwàá. owó bàbá Sọ́tà Ọpẹ́yẹmí ọ̀rẹ́ mi ẹ̀sìn kẹwàá. owó wọlé ẹ̀mí pín onídẹ́bà ẹ̀ ọ̀nàrẹ́bù Síkírù Adésínà ẹ̀sìn kẹwàá. nínú àmúlùdùn eléré ọkọ̀ làwa jẹ́.
amúlùdùn eléré o. ọkàn lẹ́yìn jẹ́. amúlùdùn o. ajírọ̀bá ìjú ṣàgà. ọmọọba Ajíbọ́dé. Alhaji Wasiu ọmọ Ajíbọ́dé o. ọkọ Mèsì túra àná wọn ní Ṣàgá olóhùn torí Mèsì túra. òun bàbá Rashidi bàbá Kàfáyà bébí o. bàbá Kàbíràtù bàbá Kàfílà ìlú London ló ń gbé. àwòkájí Haúsá Rashidi ẹ̀gbọ́n mi tímọ́tímọ́ àwòrán jìmù mi ọmọ àríyọrí. ẹ̀ẹ́gẹ́ má bàjẹ́ o ọmọ Tajudeen àgbẹ̀dẹ. amúlùdùn o amúlùdùn o. kíkú ọdún Ifò ẹ̀dọ̀ amúlùdùn o. ọdún tó ń bọ̀ wá fún ẹ̀dá amúlùdùn. Tájí Rashidi o kíkú ọdún Ifò wá dá o Rashidi. ọdún tó ń bọ̀ wá fún ẹ̀dá amúlùdùn. ẹran tí òyìn ọwọ́ bẹ àfidá bá ń parọ́. àti gbàwé Canada àti gbàwé Amẹ́ríkà àti gbàwé UK ó jẹ́ Australia. Explorer Global Consulting Limited. àṣeyọrí ní tiwa. Barrister Adémọ́lá ọmọ Ṣódìyàn pírẹsidẹ́ǹtì Explorer Global Consulting Limited. ní Canada ló wà pẹ̀lú Nàìjíríà tó bá fẹ́ ra Amẹ́ríkà ó fẹ́ lọ kàwé o. lọ sí nọ́mbà 2 Àgbákú Street ìyẹn ní Kẹjà o. tẹ́ bá fẹ́ ṣe fíìsà ìgbàjẹ́ student visa tàbí fẹ́ wá Amẹ́ríkà ẹ fẹ́ lọ ṣe visiting. ẹ kàn sí iléeṣẹ́ ẹ̀wọ̀n owó ọmọ Ṣódìyàn. ọmọ wọn ní kẹ́nà èrè kèlì kẹ́nà rẹ̀ mọ́. ọmọ olóògbé òtún ọmọ bàdé mọ́ lámì Ṣódìyàn. ọkọ̀ Abíọ́lá bèbí mi ọmọ wọn ní ìrè àpò. àwo Adgon shipping company ní Canada. àwo Yétúndé Dáramọ́lá. ẹ tọ́jú ẹ̀ fún mi oyin ní Canada o. Kúdírà promoter èèyàn Ṣọlá di place o. Canada iná ń gbé. ẹran tí òyìn ọwọ́ bẹ àfidá bá ń parọ́. àti gbàwé Canada àti gbàwé Amẹ́ríkà àti gbàwé UK ó jẹ́ Australia. Explorer Global Consulting Limited. àṣeyọrí ní tiwa.